A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Báwa ṣíà ẹ̀ káwọn èèyàn kan lè rí àǹfààní ẹ̀ kan lè rí jẹ. Láti ibi ìjẹta ni àti gbọ́ news lẹ́yìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ ní ìjẹta àti gbọ́ news wípé Alhaji wa Taiwo Hassan Ogogo ó rẹ̀ wọ́n ìjẹta ní news yẹn tó kárí, but àwọn kan ṣẹ̀ṣẹ̀ gbọ́ bóyá bí ọ̀sẹ̀ méjì sísìn, àwọn kan ti gbọ́ láti bí oṣù kan, àwọn kan ti gbọ́ láti bí oṣù méjì, àtẹni tó gbọ́ láti oṣù méjì, àtẹni tó gbọ́ láti oṣù kan, àtẹni tí ó gbọ́ níjẹta, kódà àtẹni tó ṣẹ̀ gbọ́ lánàá, àtàwọn tó gbọ́ láàárọ̀ yìí, gbogbo àná ni a kú ìfẹ́, kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀, kí Ọlọ́run kó bá wa san kálukú lẹ́san ìfẹ́, Ọlọ́run jọ kó san kálukú wa lẹ́san ìfẹ́. Ẹ̀rí àyà tí mo mú wọlé lákọ̀ọ́kọ́, ibi táwọn èèyàn nífẹ̀ẹ́ dé, àwọn èèyàn ṣe oríṣiríṣi fídíò, àwọn èèyàn ṣe oríṣiríṣi, ẹni tó ṣe àgbo, ẹni tó júwèé nǹkan tí a lè lò wọ́n júwèé, ẹni tí ó júwèé dókítà pé ẹ lọ sọ́dọ̀ lágbájá báyìí tó mẹ́ńṣọ̀n dókítà kan àbí kejì. Kálukú náà ni kálukú nípa, kò sẹ́nìkan tí ò má nípa látara nǹkan kankan, látara ìfẹ́. Kò kí n ṣe pé Ògògó gbé owó fẹ́ nìkankan, Alhaji Kazeem Akínsànyà ṣe dáadáa lẹ́wà, ìyá wa Mojísọ́lá Abbas mo kì í púpọ̀. Kò kí n ṣe pé bóyá pé Ògògó gbé owó fẹ́ nìkankan, but ìfẹ́ ló mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn dìde sọ̀rọ̀ yẹn. Ìjọba ẹ bá mi tẹ love, like and share. Ìjọ gbogbo èèyàn wa, gbogbo ọwọ́ tó bá ń tẹ love, like and share, àní fọwọ́ yẹn gbé ọmọ wa sìn lágbára tọ́lọ́hún. Ìjọ ẹ bá wa share ẹ̀ dáadáa. Mo gba oríṣiríṣi kọ́ọ̀lù láàárọ̀ yìí, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n sọ pé àwọn fẹ́ dìde ìrànlọ́wọ́ o, àwọn fẹ́ ṣe o, ìrànlọ́wọ́ tí mo mìíràn ni pé àwọn ní àjò kan táwọn lè gbé wá, àwọn ní oríṣiríṣi nǹkan táwọn lè gbé wá. Ó dà àwọn kan tí ń bẹ lójú ọ̀nà báyìí ìgbé gbogbo ẹ̀yin tẹ́ sẹ́ndì fídíò àfa Abdulhakeem, àfa Afúniláwàní tẹ́ sẹ́ndì ẹ̀ sí mi, Ọlọ́run san yín lẹ́san rẹ̀. Àfa Abdulhakeem gẹ́gẹ́ fúnra rẹ̀ ti bá mi sọ̀rọ̀ fúnra rẹ̀ láàárọ̀ yìí, Ọlọ́run bá mi san àfa lẹ́san rẹ̀ o. Ohun tí a fẹ́ fúnra wa láàárọ̀ yìí ni wípé ẹ̀jọ́ gbogbo ẹ̀yin wa, àbẹ̀yìn lórúkọ Ọlọ́run, ẹ má jẹ́ kí a dákẹ́ àdúrà. Alhaji Taiwo Hassan Ogogo ó wà láyé, àdẹ̀dúpẹ́ wípé improvement òǹdè kọlọ́njọ́ díjálẹ̀, kọlọ́njọ́ adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, ipa àdúrà yín ó ṣiṣẹ́ o, tí o kì í ṣe díẹ̀ o, láàyè ipa àdúrà yín ó ṣiṣẹ́ gidigidi gan. Ẹ bá rí lánàá, ẹ̀rípa nìkan àwọn kan ti gbé pé Ògògó ti jáde láyé o, ẹ̀rípa àwọn kan gbé bẹ́ẹ̀ lánàá. Nígbà tá a kọ́kọ́ gbọ́ news yẹn, ọkàn gbogbo wa yìí kọ́kọ́ sí gbogbogbò bí ẹni àbí bẹ́ẹ̀ kọ́ until ìgbà tá a wá bá Ògògó kankan sọ̀rọ̀ àti pé àná alhamdulillah àdẹ̀tí rí tó wá sọ́jà kò sí tó jọ́ o, ẹ̀yin tẹ́ gbèrú ìròyìn bẹ́ẹ̀ dákun ẹ má gbèrú ìròyìn báwọn. Àdúrà la need, ó dẹ̀ respond sí treatment. Gbogbo àwọn èèyàn dẹ̀ dìde, Sẹ́nẹ̀tọ̀ Ọlámilékan Adéọlá yìí dìde ṣe ribiribi báyìí. Kọ́lọ́n jọ nínú àánú ẹ̀, kọ́lọ́n bá mi fún Alhaji Taiwo Hassan Ogogo, kó bá fún àlàáfíà tó péye. Ìmọ̀ràn lílé yìí ò ẹ dákun, gbogbo ẹnikẹ́ni nínú wa tó bá ti rí wípé nǹkan ṣe ẹ́, òun dictate pé bóyá orí ti ń fọ́ ẹ, ó ti máa ń fọ́ ẹ jù, àbí inú ó ti máa ń rún ẹ jù, àbí tó bá dictate pé orí ń fọ́ ẹ ń sìn, tó bá sáré lọ ra oògùn tó lò ó, torí yẹn lọ ní ìṣẹ́jú kan, bí ìṣẹ́jú 5 sí 10 orí yẹn tó padà wá, má continue láti máa lo oògùn mọ́. Ọláwálé Tajudeen, má continue láti máa lo oògùn, dìde ní gba ọ̀dọ̀ dókítà rẹ lọ. Kí ló kọ́ sí torí tó ń fọ́ mi yìí? Jẹ́ kí wọ́n ṣe test fún ẹ, kó o lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń fa constant orí fífọ́ yìí.
tó bá wá ìṣẹ́jú kan yóò lọ ìṣẹ́jú 5 tó bá lọ ìṣẹ́jú 5 yóò lọ ìṣẹ́jú 10 nǹkan kan ló ń fa ó lè jẹ́ oúnjẹ kan ó lè jẹ́ mímu kan ó lè jẹ́ àìsùn déédéé ó lè jẹ́ ṣẹ́rí àwọn nǹkan máa ń kó bara wọn máa ń para wọn wá ní mi lè lọ ṣe test o tí bá ṣe general test nísìnyí ẹ̀rù wọn máa bà mí ni tètè lọ ṣe test yẹn kó o mọ bí tára rẹ kù sí mọ iye oúnjẹ tó máa jẹ mọ èyí tí wọ́n sọ fún mi pé má jẹ mọ́ tó bá ń gbọ́ pé Ọlọ́run máa fara pamọ́ jẹ wá ń yá nǹkan míì ń ṣe àwọn ẹlòmíì tẹ́lòmíì ò mọ̀ pé nǹkan ń ṣe òun nǹkan míì ń ṣe àwọn ẹlòmíì wọn ò ní mọ̀ pé nǹkan ń ṣe àwọn bọ́ tó bá lọ ṣe test kọ́ wọ́n tó bá dá bínú sẹ pé nǹkan báyìí ni tó ṣe ẹ́ wàá tètè lé mójútó kò ní wọlé wá bá ẹ tí ò fi wá ní ṣe é ṣe mọ́ ẹnìkan bá sọ fún ẹ sí pé òun ṣe test o ọmọ ìyá mi àpájọ lásìkò tá à ń bẹ́ẹ̀ yìí pẹ̀lú gbogbo tá à ń jẹ yìí pẹ̀lú gbogbo àwọn oúnjẹ tó ń pèpè fún wa pẹ̀lú gbogbo nǹkan táwa náà ń jẹ pẹ̀lú gbogbo táwọn ará Nàìjíríà pẹ̀lú gbogbo tá à ń jẹ ń lu yìí kò yẹ kó má kó ẹnìkan tí ò ní má dìde láti lọ máa ṣe àyẹ̀wò ara ẹ̀ bó ṣe ẹ̀kan láàrin ọdún lọ ṣàyẹ̀wò ara ẹ̀ dákun ó bẹ́ẹ̀ bí mi náà wí o bá gbọ́ náà wí o èmi lágbára agbára ń bẹ pẹ̀lú mi lágbára kò sí nǹkan kan tó máa ń ṣe mí náà mo lágbára o kò sẹ́ni tí ò lágbára ìyá wa Ṣakira bá dìde ká lọ ṣàyẹ̀wò ara wa ká mọ ibi tó bá kù sí mo kó gun eléyìí mo kó jẹ mo kó gun eléyìí mo kó jẹ mo kó gun eléyìí mo kó jẹ ó yẹ tó bá lọ ṣàyẹ̀wò ara ẹ̀ wàá mọ̀ èyí tó bá tiẹ̀ mu wàá mọ̀ èyí tí ò bá tiẹ̀ mu oògùn mi ń bẹ capsule mi ń bẹ téèyàn bá lò tó mú mi dáadáa ó lè jẹ́ after 1 month tó máa dissolve nínú ẹ ó dẹ̀ máa bà nǹkan jẹ́ lára ni ó máa bà nǹkan jẹ́ lára ni láì ó máa bà nǹkan jẹ́ lára ni o tí ì ṣe díẹ̀ o máa bà nǹkan jẹ́ lára tí ì ṣe díẹ̀ o kíkálukú mójútó àlàáfíà ẹ̀ dákun ẹja mójútó àlàáfíà ara wa o ẹja mójútó àlàáfíà ara wa o ọ̀kan náà tó sẹ́ndì sí mi yìí ẹ fi fẹ́ràn mi yìí hàn ọmọ ògògó ok àwọn èèyàn sẹ́ndì oríṣiríṣi ṣe Ọlọ́run sàkálùkù wa lẹ́san olóore abẹ́kọ́lé abẹ́ramọ́tò abẹ́lọ́gbá abẹ́láwó kódà abẹ́lọ́mọ́ká abẹ́lọ́ lóyìnbó àlàáfíà òní olórí gbogbo ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì jọ yọ wá wípé asahatu wal faragu ni'matan àwọn ìdẹ̀ra méjì tó lágbára tó tóbi jù ní gbogbo ìdẹ̀ra tọ́lọ́run máa ṣe fún yàn láyé oní méjì gbogbo ìdẹ̀ra ló dára àwọn méjì kan gbáwájú kí ni méjì tó gbáwájú òun náà ni asahatu kéèyàn lálàáfíà wal faragu kéèyàn dẹ̀ ní freedom ni'matan ìdẹ̀ra ńlá méjì ní àlàáfíà ní kéèyàn kan mójútó mo láyọ̀ láti sọ fún wa láàárọ̀ yìí àsàtàárọ̀ ilé yìí o today is on the 19th August 2026 Alhaji Taiwo Hassan Ogogo ń bẹ láyé kọ́lọ́njú wà láyé ara ẹ̀ ọba tó lálàáfíà kó bá mi ṣe àlékún àlàáfíà fún kó wọlá àdúrà gbogbo yín náà ẹ̀ ń ṣe dákun àdúrà yín la need ẹ wọ́n bá fàdúrà ránṣẹ́ àrípa àdúrà yín lẹ́nu ìjẹta mánà wàláì àrípa àdúrà yín lẹ́nu ìjẹta sí àná àrí stage tó wà ń sìn stage ká fi àdúrà àdèdúpẹ́ gbogbo àwọn tí wọ́n júwe fún ẹja lọ́rọ̀ habatu sauda ẹja lọ́rọ̀ ṣẹ́rí àwọn kọ́kọ́ wà tó jẹ́ nǹkan àǹfààní fúnra wa ìjọ ẹja gbìyànjú ká máa lọ ká try ká nílé àwọn islamic medicine kan wà tí ká gbìyànjú ká lọ ní àwọn black seed oil yẹn ó dá gan àwọn habatu sauda àtẹ́bá dìbì àwọn tó máa ń ta islamic medicine ẹ lọ rà á mi ò mú ìbò yẹn sọ dáadáa ni wọ́n ní prevention is better than cure ẹ jẹ́ ká prevent kí àìsàn kó má wọlé ara wa síwájú ká tó wá máa sáré káàkiri kákọ́ prevent ẹ̀ náà kó má ráyè wọnú ayé wa kó má ráyè wọ àgọ́ ara wa ká tó máa wá sáré káàkiri. àwọn kátà ń sọ fúnra ẹ̀ tá à ń jó fúnra inú àwọn tó tún ṣiṣẹ́ dáadáa tó máa ṣiṣẹ́ fàlàáfíà ara dáadáa ó ní urine camel ìtọ̀ ràkúnmí ó ṣiṣẹ́ dáadáa o àwọn dókítà sọ fáwa ni àwọn dókítà sọ fún wa ẹni wa kan ní cancer abágbédọ́ hospital nígbà tá a gbé dé hospital ó lọ gba chemo ó gba chemotherapy ó gba radiotherapy ó ṣe gbogbo ẹ̀ fún ẹ̀yàn wa yẹn odidi dókítà ló dìde sọ fún wa pé ẹ lọ wá ìtọ̀ ràkúnmí urine camel ẹ lọ wá ẹ jẹ́ kó máa mú pẹ̀lú oyin gidi èmi ni mo pe a ní bọ̀bọ̀ kan a máa ń pè ní Lukman lórí ràkúnmí ó máa ń kó ràkúnmí fún Pasuma mo bá pè Lukman mo ní ìdìtọ̀ ràkúnmí àwọn ràkúnmí kìí sábà tọ̀ báwọn àwọn máa ń sọ ní kó lè tọ̀ ìgbàlù kí mo sì fẹ́ wá síbẹ̀ kan kí n tiẹ̀ wá wò bóyá yóò tọ̀ lójú mi I spent more than 6 hours
rànkúnmí ò kò tọ́ o nígbà tó wá di bí ọmọ tí níbẹ̀ láti bí 12 nígbà tó wá di bí ọwọ́ aago 7 àbọ̀ ta lọ kíma group níbẹ̀ yẹn mo ní mo fẹ́ sọ lẹ́nìí ta lọ kíma group nínú ibi tó ti ń ta rànkúnmí alábàtí ọ̀la gidi ọmọ ní gbàgbà ó bá tọ̀ bá fi kíní gbà báyìí wọ́n fi kíní bọ́tù rabulis kìkún wọ́ta yẹn wọ́n fi gbà àmú lọ mo lè mi náà tẹ̀ fẹ́ lò ń bẹ̀ kò easy láti mu àmú ṣiṣẹ́ wá bùtọ̀ rànkúnmí yẹn wá bu oyin gidi sí àwa wọ́ ọmọ yẹ gbé sínú microwave gbé sínú microwave tó bá ti warm tó ti gbóná try kó gbé mu ó ṣiṣẹ́ gidi gan ni o doctor ní loot lẹ́kọ̀ọ́ bí ní cancer department òun ló sọ fún wa a dẹ̀ ṣe fẹ́ ni wa yẹn lẹ́yìn ìgbà tó gba chemotherapy tó gba radiotherapy ẹ̀ tán a lọ sí mikio láti lọ ṣe àwa fún ní ìtọ̀ rànkúnmí yẹn ó wá mu bismillah ta'ala pẹ̀lú chemo tó gbà àti radiotherapy tó ṣe àti gbogbo ìtọ́jú tó fún ó ní tablet kan tó máa fún ní cancer tablet yẹn 2 láàárọ̀ 2 lálẹ́ tablet yẹn báyìí ó le gan ó le tí mo mí wípé ẹni tó bá ní cancer tó bá lo tablet yẹn lọ síbírù tó bá fún yàn ní tablet yẹn tó bá lò ó di ọjọ́ mẹ́ta ó Allahu akbar kabira pẹ̀lú àánú Ọlọ́run ẹnìyẹn wá bẹ̀rẹ̀ sí ní lo ìtọ̀ rànkúnmí yẹn láàárọ̀ tí mo bá ń sọ̀rọ̀ yìí gbogbo tí ń jogun cancer Ọlọ́run mú kóònù ayé ẹnìyẹn pátápátá ọba tó dáwọ́lé ẹni náà Ọlọ́run jọ àti stage 1 àti stage 2 àti stage 3 àti stage 4 nínú cancer gbogbo ẹ̀ náà Ọlọ́run wà ní bẹ́ẹ̀ ni ayáwá sí láti àdúrà ó lé láti mú ó lé kí ni ìtọ̀ rànkúnmí yẹn ó lé díẹ̀ láti mú because tó bá máa mú láti ṣe mú ẹ báyìí ni ó lágbára gan but ó ṣiṣẹ́ gan wallahi ó ṣiṣẹ́ confam bí àwọn ìjọba ẹ̀yẹ tó ń sọ̀rọ̀ ìgbàjẹ́ kí ló pe Lukman gan sóyè Lukman yóò tó yá ó ti wà lẹ́gàn jọ́rí àwọn owó à ń sáré káàkiri wá owó kiri ó dá kéèyàn wá owó ó dá kéèyàn wá àmọ́ àlàáfíà lèyàn máa fi lówó kéèyàn kọ́kọ́ sáré àlàáfíà rẹ̀ dáadáa kọ́nà máa gbá àlàáfíà lára wa bí yàn bá lówó yẹn náà tán kó máa jásí pé owó yẹn náà lèyàn máa tọ́ máa ná lórí àìsàn ẹja mo gbà sí ń sáré kìtàkìtà lórí ọ̀rọ̀ olówó dé gbogbo nǹkan tó dùn là ń jẹ nǹkan tó dùn rice wa tá ń jẹ ẹ má jẹ rice eléyìí mọ́ ẹ má lọ jẹ basmati rice èyí ní kẹ́ máa jẹ ọ̀yà ẹ má jẹ àmàlà mọ́ ẹ tún máa lọ jẹ kí ló tó máa ń jẹ fún ẹni tó bá ní diabetes yẹn náà mílíọ̀tì ẹ̀jọ́ wọn ni ẹ lọ máa jẹ wheat wọ́n tó di tẹ́tí pé wheat náà tó dáa oríṣiríṣi ni ẹ máa gbé ok ẹ máa lọ mú ọ̀gẹ̀dẹ̀ black ọ̀gẹ̀dẹ̀ dúdú ẹ lọ lọ papọ̀ ìlúbọ̀ ọ̀gẹ̀dẹ̀ ẹ máa jẹ ìlúbọ̀ ọ̀gẹ̀dẹ̀ yẹn òun ni kẹ́ máa tún fi ru àmàlà oríṣiríṣi bẹ́ẹ̀ bá jẹ léyìí àdánwò bẹ́ẹ̀ jẹ léyìí wàhálà bẹ́ẹ̀ jẹ tòun fìtínà ṣùgbọ́n ẹja lọ mójútó àlàáfíà ẹjọ́ ẹ lọ gbìyànjú ìtọ̀ rànkúnmí yẹn gbogbo èèyàn wa try láti ẹ wá kẹ́ bá fòye gidi sí wá láti kẹ́ fòye gidi sí ó ṣiṣẹ́ gidi gan o pàápàá jùlọ fún cancer bákan náà ẹjọ́ ẹrí ó dá ká máa mu àwọn nǹkan àgbo tó tọ́ but ẹja máa mójú àwọn àgbo tá máa mú gbogbo àwọn àgbo tá bá máa mú ọmọ náà ẹ jẹ́ ká máa mọ̀ wọ́n fi ká fúra sínú àgbo wọ́n fi ká fọ̀ pẹlẹbẹ sínú àgbo wọ́n ṣe kíní kan ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì náà máa ń ba àlàáfíà ara jẹ́ tẹ̀yìn ọmọ ẹ mọ̀ táwọn míì fi ṣe àgbo yẹn ṣe gbogbo tó bá jẹ́ ti ṣẹlẹ̀ sẹ́rí tí awọ́ bá ń dùn ẹ báyìí tó ń fojú ara rẹ rí báyìí o lè lògùn sí kó sáré dry kó gbẹ o tí ẹsẹ̀ bá ń dùn ẹ tó ń fojú ara rẹ rí báyìí o lè lògùn sí kó dùn ẹ o bí etí kan bá ń dùn ẹ níta báyìí tó rí báyìí tí mo bá ń dùn ẹ báyìí tó ń rí báyìí olùgbò ara ẹ sí ṣùgbọ́n sórí gbogbo tó bá ti wọ inú Ọlọ́run nìkan ló lè lani o Ọlọ́run ọba nìkan òun lọ́ba tó lè lani wípé ẹ gbádùn ọ̀rọ̀ mi dáadáa ẹ jọ. As the number you have dialed is busy, please hold or try again later. Hello? Alpha Brashina, Alpha. Okay, ṣé ẹni ẹ ti gbélé? Ó wà lójú ọ̀nà. Okay. Mo ti wà ń bẹ̀ okay. Mo ti ṣe kíní sí Olú. Ẹ bá manage ẹ̀ mo ṣe 25 ṣe kẹ́kọ̀ọ́ ẹ fura kankan bẹ́ẹ̀ yẹn náà. Ṣó ti yé? Ṣó ti jẹun? Okay, good. Èmi náà ti délé. No problem, yeah. Alhamdulillah rabbil alamin. Lọ́n ṣeun. Ẹ dákun torí tọ́lọ́. Ẹ jẹ́ àmójútó àlàáfíà ara wa o. Ó ṣe pàtàkì gidigidi gan. Nígbà tá à ń sọ̀rọ̀ ìtọ̀ rànkúnmí yẹn ẹ jẹ́ ká lọ try ká lọ get ẹ ká lọ ní. Ẹni tí ò bá kí ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó hard láti mú o but ó ṣiṣẹ́
ṣiṣẹ́ dáadáa ó hard láti mọ̀ tó ṣiṣẹ́ dáadáa ẹni gbogbo oògùn tẹ́ bá mọ̀ tó bá jẹ́ oògùn apàrùn tó máa ń pa àrùn kò sí ti jẹ́ kánsà tó ju jẹjẹrẹ lọ kò sí ti jẹ́ kánsà kòkòrò ní lọ́dà pé wọ́n máa ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀ àbí ṣé wọ́n máa ń pè kòkòrò inú ẹ̀jẹ̀ àìsàn yẹn pọ̀ lóríṣiríṣi diabetes náà wà ń bẹ́ẹ̀ liver problem náà wà ń bẹ́ẹ̀ ó ní àti náà wà kéèyàn ní òní ọkàn ó wà ń bẹ́ẹ̀ kánsà wà oríṣiríṣi àwọn àìsàn yẹn kún ayé gan àìsàn yẹn kàn kún ayé bí ẹni pé wọ́n kàn sílẹ̀ ni gbogbo àwọn àìsàn tá à ń sọ yóò wà láyé àtijọ́ náà láyé àwọn gbogbo àwọn bàbá wa great grandfather wa ṣé ayé tá à ń bẹ́ẹ̀ yìí ok ayé ìgbà ìtẹ̀ àwọn táwọn sọ yìí ta ló ní mọ́tò nu wọn wọ́n á fẹsẹ̀ rìn wọ́n á ṣe exercise àwọn sìn mọ́tò ni from one place to another mọ́tò ni o mo ṣe wáyé mi ò lè rìn láàrin títì tí n bá bọ́lẹ̀ tí n bá pààkì sáàrin títì báyìí tí n bá dúró pé mo kọ̀rọ̀ adó ìṣẹ́jú mẹ́fà àwọn èèyàn máa pààkì ní àfúlání ṣé kò sí alájà àfúlání ṣé kò sábúrú ilé kan you understand ilé AC mọ́tò AC bad office AC exercise nínú iṣẹ́ tó náà tó ṣe lára kò kéré ká máa ṣe exercise nínú iṣẹ́ tó ṣe lára kò kéré gbogbo àwọn àmì táwọn máa ń rìn mọ́ká àwọn rìn lọ́ba yìí máa ń rìn bọ̀ part of exercise understand kọ́nà lọ́jọ́ ìní kó ṣàánú wa o kò dẹ̀ sí bákan náà ẹ̀jọ́ torí tọ́lọ́hún ẹ jẹ́ ká máa ẹ̀rọ náà lásán olúwa tó sìn Salaudeen ẹ̀rọ náà lásán sìn urine camel ẹ̀rọ náà lásán látẹ̀kan ó wádìí láti mú bọ̀ tó ṣiṣẹ́ ó wádìí láti mú àmọ́ wàláhì ó ṣiṣẹ́ gan ni o rábólì sọ́tà ẹ̀yọ̀ kan tí mo gbà mí ìmúdé dàdí tí mi ò lè fi mú mọ́ ó le gan láti mú bọ̀ tí iṣẹ́ ẹ̀dá dákun ẹ jẹ́ gbìyànjú ká ṣe àmójútó àlàáfíà ara wa kọ́lọ́run lọ́jọ́ ìní kó má bà àlàáfíà ara wa bá kírun àlàáfíà ni bá gbàwẹ̀ àlàáfíà ni gbogbo tá a bá ṣe láyé àlàáfíà ló jẹ́ kókó jẹ́ number 1 bá bímọ àlàáfíà ni kò sí nǹkan tá a fẹ́ láyé tá a fẹ́ ṣe láyé tó yọ àlàáfíà ló ṣe pàtàkì ẹ jẹ́ gbìyànjú ọlọ́run tó ní àlàáfíà lọ́dọ̀ ọlọ́run yóò fún gbogbo wa ní àlàáfíà o huwa salam wa ilayhi yarji'u salam fa inna rabbana bis salam wa adkhilna jannata daraka daras salam ọlọ́run jọ anta salamu nìrí ọlọ́run kò lọ bá àlàáfíà alájí táwọn àzánù gbogbo ọlọ́run bá fún lálàáfíà tó péye gbogbo tó bá fún lò ọlọ́run tó bá lára mu ayé àwọn èèyàn sọ wípé ó ti wọ stage 4 tí a bá ti wọ stage 4 ó ti parí ká máa manage lókù yes correct not correct àmọ́ ọlọ́run lágbára àti reverse everything padà wa Ayyuba isnada rabbahu anni massani yadurrun Ànábì Àyùbá náà ṣàìsàn ọlọ́run padà fún láfàá ìmọ̀ye ọdún ọlọ́run padà òwòsàn òfun lálàáfíà ọlọ́run tó bá tó sì síbẹ̀ náà òkú olórí oyè yóò bá fún Alhaji Taiwo Hassan Ogogo yóò bá fún lálàáfíà ọlá àti tóbi ọlọ́run lágbára tó bá lálàáfíà tán àìsàn yẹn kò ní parí kò ní padà sọ́dọ̀ tiwa fún ṣọ́àlùkù àìsàn yẹn ò ní padà sọ́dọ̀ tiwa ni mo fẹ́ sọ kò sí ní padà sọ́dọ̀ yìí náà ọlá àti tóbi ọlọ́run lágbára ọlọ́gbọ́ ẹ̀ láwọn ọlọ́run quwwata illa billahi al-ali al-azim ọ̀dọ̀ Alhaji Ogogo náà ni mo ti kúrò nsìn ó ń bẹ láyé àmì ẹ̀dá kan ẹ̀dá kẹ́ẹ̀dúrà ẹ̀jọ̀ ẹ̀ má dákẹ́ àdúrà gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ṣe fídíò tẹ́lẹ̀ ṣe àgbo tẹ́lẹ̀ ọlọ́run san ilẹ̀ san rẹ̀ gbogbo wọn náà láti bá sọ̀rọ̀ ọlọ́run san ilẹ̀ san olóore ọlá ti tóbi ọlọ́run ọlágbára ọlọ́gbọ́ ẹ̀ ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí o bó bá ṣe tún lọ adé kálukú bọ̀ àmọ́ ò lọ́mọdútó àlàáfíà ara rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbìyànjú àti máa sùn dáadáa ó kéré pọ̀ òtí ẹ̀ wá sùn rárá try láti sùn 8 hours 7 hours tó sórí tó bá dẹ̀ tún kọ́ ẹ báyìí tó bá ti báyìí dókítà ni má fight ẹ̀ tètè lọ sùn ni tó bá ti jókòó tó bá ti tóbi 2 hours lórí ìjókòó àbí 1 hour lórí ìjókòó tètè dìde díẹ̀ àpárá ẹ̀ tó bá wà lórí ìdúró bí 1 hour 30 minutes try láti wá nìkan jókòó náà tún jókòó bí i some minutes lọ́wọ́ àṣàánú wa wọ́n ní kí ni ìtọ̀ rànkúnmí ń ṣiṣẹ́ fún ìyẹn urine camel ó ń kí ọ gbogbo àìsàn èmi ní cancer ni èmi ní diabetes ni ó ń kí ọ ẹ̀ dáadáa gbogbo àwọn àìsàn yẹn wá ń kí ọ ẹ̀ gbogbo àìsàn tí ó bá lè bara jẹ́ chemotherapy tí àwọn tó bá ṣe rí tí èèyàn bá ní cancer tó bá ń gba chemo ó máa ń change ara èèyàn ni ó máa ń change ara èèyàn gbà mí ó lè jẹ́ kí gbogbo ohun ẹlòmíì já ó lè change gbogbo àwọ̀ ara ẹ̀ ó lè jẹ́ kí ẹlòmíì lè darúgbó wá lójijì. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ọlọ́run máa fún gbogbo lálàáfíà ọlọ́run jọ nínú àánú rẹ̀ ní mo bẹ̀bẹ̀ àìsàn tó ń ṣe Ògógó yẹn ọlọ́run májọ́mọ́ nẹ̀mí ẹ̀ o ọlọ́run jọ májọ́mọ́ nẹ̀mí ẹ̀ o májọ́mọ́ nẹ̀mí ẹ̀ ọlọ́run jọ dàkún bá dà padà lórí kó fẹsẹ̀ méjèèjì rìn ó ń rìn o Ògógó ń rìn o kó jáde sáyé padà kó lè dúpẹ́ fún gbogbo ayé pé ṣé mo dúpẹ́ o lálàáfíà o ìwọ ló ṣe ta kọ́kọ́ fún un tó borí àìsàn yẹn gbà yẹn tó bá wá ṣe lẹ́yìn náà fún bẹ́ẹ̀ ọlọ́run tó bá ṣe bẹ́ẹ̀ á dúpẹ́ fún ọlọ́run o lanakunanna mina shakirin á wà mẹ́ni tí ó dúpẹ́ fún ọlọ́run dákun ṣe bẹ́ẹ̀ fún wa alábára kankan bisimilahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul 'alim ọlọ́run jọ ọba tó jásí pé nǹkan kan ìnira kankan oníkan orúkọ rẹ̀ dákun jọ nínú àánú rẹ̀
Alhaji Taiwo Hassan Ogogo bá fún lálàáfíà Ọlọ́run ìmọ̀lùkùn ọ̀là báwo ni Ọlọ́run bá fún lálàáfíà bá fún gbogbo lálàáfíà dáadáa Ọlọ́run tinú iṣan tinú ẹ̀jẹ̀ tinú egungun gbogbo bí táìsàn yẹn tó sábàámọ́ sí lára yẹn Ọlọ́run dákun bá mú kúrò Ọlọ́run jọ́ lábàṣà tọ̀húrọ́n insha Allah. bisimilahi kharajna bisimilahi walajina bisimilahi kharajna wa ala rabbina tawakkalna bisimilahi walajina bisimilahi kharajna wa ala rabbina tawakkalna bisimilahi walajina bisimilahi kharajna wa ala rabbina tawakkalna. Ọlọ́run jọ́ nínú àánú rẹ̀ lábẹ́bẹ̀ bá wa fún Alhaji Taiwo Hassan Ogogo bá wa fún lálàáfíà. Jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.